ìwọ ni kò múra sọ̀rọ̀ rẹ̀ má jẹ́ kí wọ́n fi religion tó ẹ jẹ ní Nàìjíríà yìí kò sí pásítọ̀ kan tó lè gbà ẹ́ lọ́wọ́ ìpè kò sí pásítọ̀ kan tó lè yọ ẹ́ kúrò nínú ìgbèkùn ìwọ ló máa yọrẹ ẹ́ kúrò nínú ìgbèkùn lóṣù tó kọjá àǹfààní gbé ọwọ́ lóṣù táwa yìí wòlíì ló pààyàn níbo la fẹ́ sinmi nínú ayé ta la fẹ́ sá lọ bá ogun ayé lé níbo àwọn ṣọ́ọ̀ṣì ò lè ṣọ́ wa mọ́ ẹ gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ ẹ tún pa ẹ ṣiṣẹ́gbẹ́ chọ́ọ̀chì yìí àáfàá pé ọmọ ọlọ́mọ pé kó wá nítorí pé ó nílò ọwọ́ ó pa ó ba lájọṣepọ̀ ó tún gé ọwọ́ ẹ̀ mo la fẹ́ sinmi lé àní lórílẹ̀‐èdè yìí bàbá aláwo kò pààyàn tó àwa tá a pera wa ní wòlíì ẹ wàá máa pera yín ní òjíṣẹ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run níbo là ń lọ táwọn ọkọ̀ ṣé torí mọ́tò àti ẹ̀bà àtàmàlà tá a fẹ́ jẹ pẹ̀lẹ́nu ògúnfẹ́ yìí kéèyàn lọ ṣọ́ọ̀ṣì kó dàwátì ẹ wọ ẹjẹ́ kójú yín ra o don't allow these people kan lo religion kan fi gba yín most of the pastors most of the prophets cultists ní gbogbo wọn they are cultists but you don't know funfun lẹ́fíntàn wà lọ́jọ́ gbogbo láláì mọ́pọ́ lórí àṣebí bẹ̀dá kò rí ọ Èdùmàrè rí ọ̀nà ó wá kùbí tí wọ́n yóò gbé sá lọ kọ̀rọ̀jọ́ ẹ̀sán tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀ ìyìn rere ní sẹ́ta fi rẹ̀yìn dádì ìyàlẹ́nu ni wíwé ẹ ti pàlànà dá kàkà kẹ́ ẹ̀ máa wọ àgùntàn wọnú agbó ìwọ yìí ti lọ́pọ̀ àgùntàn sáwọnù ìgbẹ́ lọ àánú ṣe mi fún ọ kọ̀rọ̀jọ́ ẹ̀sán tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀. èèyàn Ọlọ́run wọ́n bá orí lọ́wọ́ yín ẹjọ́ sà sójórí màlúù. ẹ kíyè sára o ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì o ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn àfáà ẹ ṣọ́ra lọ́dọ̀ babaláwo nítorí pé mo ti ẹ̀ wọlé ayé yìí ṣùṣù láti 2019 sígbà táwa yìí ẹ jẹ́ kó gbé rẹ́kọ̀dù jáde wòlíì àtàfáà ló pààyàn jù. ẹ wá máa orúkọ Jésù tó wá ẹ kọjú sókiri kẹ máa gbàdúrà lẹ́ẹ̀mẹ́ ti yá wèrè ẹ jọ sà níbo là ń bá ní ayé lọ ayé alápàtà ti di wòlíì. Ọlọ́run ní kí báyìí yẹn pé girlfriend rẹ̀ wípé ibi báyìí ni mò ń lọ o ó ló sọ pé òun lọ church ẹ jọ torí Ọlọ́run ó wá transfer 1.5 million sákàǹtì wòlíì ó transfer owó sí àkáǹtì ọmọ wòlíì kí lẹ wá pa fún nígbà tẹ gbogbo owó ẹ ayé máa pè é ká o ẹ wọ ẹjẹ ká máa ṣe àkáǹtì ní ṣọ́ọ̀ṣì o torí mọ̀ sàwọn tó wọ ṣọ́ọ̀ṣì bí ilé máa pè lọlé o ẹ máa ṣe àkáǹtì ẹjẹ ká máa máàkì rẹ́gísítà kíjọba tètè dìde sọ̀rọ̀ Nàìjíríà o bóyá kọ́ tẹ̀ close down church torí pé ọ̀pọ̀ ẹgbẹ́ ìsìsà ọ̀pọ̀ ilé àwọn tẹ́ẹ̀rí yìí pásítọ̀ ló máa jẹ òun ló máa jẹ àpènà nílé dì pásítọ̀ lè máa bá mi. Tí ẹ̀mọ́ tó wá dùn mí jù ẹ̀yin lè máa ń pèsè kéèsì àwọn aláwo ìhun táyì náà ṣe kọjá wo lóṣù tó kọjá àfáà ló pààyàn nílọrin lóṣù tá a wà yìí lẹ́kọ̀ọ́ wòlíì ló gé òun ló pa ọmọ ọlọ́mọ ó gbowó ọwọ́ ẹ̀ ó tún sìn ẹ jọ̀ọ́ Bíbélì wo lẹ fẹ́ kà fún wa tó ní ìtumọ̀ sí wa ẹ̀mí wo lẹ máa sọ pé ó lè jí mọ́tà kíní kan ẹ lè pé mímọ́ ni ẹ gbé ọmọ ọlọ́mọ ẹ̀yin náà lè máa lọ gba bí ọmọ ní hospital a lot of things ló ń ṣẹlẹ̀ ẹ kò jẹ́ kójú yín là ẹ má jẹ́ kó máa fi Jésù gbà yín mo ti sọ fún yín tó bá ti tásìkò kan níbi tẹ́ ẹ̀ bá lọ lórílẹ̀‐èdè yìí ìjọba will close church they will close mọ́ṣáláṣí ojú gbogbo wa máa wá bó àwa mi tọ́lọ̀ ń pè lásìkò gbà yẹn because you want to eat that is why ẹ̀rọ ìgbà yí àwọn èèyàn jẹ torí oúnjẹ ká fẹ́ jẹ yìí tó bá ní jẹ gbà fọlọ́run bó bá ní jẹ gbà fọlọ́run ẹ̀yin yìí náà ni ẹ̀yin ọmọ ìjọ náà èyí tí yín náà pọ̀ ojúbọlé ẹran lúrù ló pọ̀ jù nínú yín ẹ̀yin lẹ́mọ wòlíì tó gbóná ẹ̀yin lẹ́mọ wòlíì tí ò gbóná
wọn ò lè fẹ́ jẹ èèyàn ṣiṣẹ́ fún ẹ kó o jẹ́ èèyàn náà tó o bá jẹ́ èèyàn láàárọ̀ kò lè dọ̀sán àṣírí wà lọ́wọ́ dáàbì ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n àṣírí náà lọ ti fi hàn yín wọ́n ti gbé àṣírí fún ẹ rí lọ́dọ̀ dẹ̀ ní kí wọ́n sọ̀rọ̀ mọ̀dà ṣírí ẹ gbé ọwọ́ sókè ta ni mo pè lẹ́ni mímọ́ tó fẹ́ kí n mọ bí mo ti mọ ta ni mo pè ní wòlíì tí ò rí ayé ẹ̀wò tó fẹ́ wú ayé mi mọ́lẹ̀ olúwa tú wọn sí wòlíì ayé ó yẹ sọ́ọ́.